Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá nǹkan fìdílé àbí kẹ fìdílé nǹkan kájọ fetí gbéyàwó ọ̀rọ̀. Òkìtì ọ̀gán wọn la fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀. Àṣírí wo ní ń bẹ níbi òkìtì ọ̀gán? Eré wo ní ń bẹ níbi òkìtì ọ̀gán? Aburú wo ní ń bẹ lára òkìtì ọ̀gán? Àwọn àgbàlagbà ní bí òkìtì ọ̀gán bá jì, orí ara rẹ̀ ní jìn sí. Ọ̀tá alẹ́, ọ̀tá òde, ọ̀tá kọ̀kọ̀, ọ̀tá gbangba. Lórí rẹ̀, lórí àwọn ọmọ rẹ̀ níbi iṣẹ́ rẹ̀. Gbogbo ẹrù tí wọ́n bá dì ó di odòrí ara wọn. Bàbá akọ̀wé, àǹtí ìdílẹ̀kẹ̀, ìyáálé eléyìí mo kì í, bàbá lọ́jà mo kì í, ìyá lọ́jà gbogbo yín mo kí wọn lólódì kan o. Àti ẹ̀yẹ pariwo, ọ̀rẹ́ ẹ̀sìn ní ariwo. Ẹ kọ́gbọ́n bí ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí. Ó wúlò púpọ̀ o, àǹfààní ibẹ̀ ò kéré o. Ó jẹ́ kọkàn àbí méjì, ẹ̀rì òun mú mọ́wọ́. Ayé wá nǹkan fìdílé, ètò náà ní lọ báyìí. Òkìtì ọ̀gán. Òkìtì ọ̀gán yìí jẹ́ nǹkan tí ò sọnù. Tí àwọn èèyàn wa bá sọ pé nǹkan tí ò sọnù, èyí jẹ́ kìí ṣe nǹkan tó ṣòro ó dámọ̀. Ní jẹ́ pé kò sọnù rárá. Tí a bá ń lọ nínú igbó, a sábà máa rí òkìtì ọ̀gán yìí. Ẹ̀rí. Ohun tó kọjú sẹ́nìkan, ọ̀rọ̀ ayé ẹ̀yìn lọ́kọ̀dẹ lòmíì o. Bí Ọlọ́run ṣe fún àwọn ẹ̀dá ènìyàn lọ́gbọ́n, ó fún àwọn ẹranko lọ́gbọ́n. Àwọn kòkòrò náà wọ́n ní ọgbọ́n tiwọn. Ẹja omi wọ́n ní tiwọn. Àlìjànú wọ́n ní tiwọn. Wá gbọ́. Ṣẹ́rí òkìtì ọ̀gán yìí, àwọn ikán ni wọ́n máa parapọ̀ tí wọ́n ní àwọn àgbàlagbà fi sọ pé ìran ikán dáríjọ wọ́n parapọ̀ wọ́n fi mọ̀lé. Àṣírí ńlá ni o. Ọlọ́run fún wọn ní ọgbọ́n inú débi wípé àwọn ikán wọ́n sì mọ ilé yìí. Kódà wọ́n tún ní ọba ń bẹ̀. Wọ́n ní ọba nínú ilé yìí tí ń darí wọn. Ẹ̀rí pé tí a bá wo ara ilé náà, ẹ sábà rí àwọn ihò kọ̀ọ̀kan níbẹ̀. Ẹ dákun, ẹ̀yin oníṣẹ́ ibi. Ẹ dákun, ẹ̀yin jáwéjáwé oró. Ẹ dákun, ẹ̀yin jáwéjáwé ìkà. Ọ̀pọ̀ ilé tí ń dùn tí ń dán tó tọ̀ ń wálẹ̀ lójijì. Èyí wọ́n lo òkìtì ọ̀gán fọlọ́pọ̀. Òkìtì ọ̀gán. Ní ara àṣírí tó wà lára òkìtì ọ̀gán,
tí àwọn ọdẹ tí wọ́n bá lọ ní igbó tí wọ́n bá fẹ́ kí wọ́n pa ẹran ìgalà lára òkìtì ọ̀gán yìí ó ní bí wọ́n ti ṣe tí wọ́n bá da ìbọn bò ó gbàá ẹran ìgalà yóò sì sùn tí wọ́n gbé wálé ẹ di àwọn ọdẹ àṣírí ayé ni. Òkìtì ọ̀gán a máa paradà a máa nánú ìlú o ó lè dọkùnrin ó lè dóbìnrin kò sí ohun tí ó lè paradà sí òkìtì ọ̀gán. Àwọn àlùjọ̀nnú a máa lóbẹ̀ lóríṣiríṣi tí àwọn oníṣẹ́ ibi tí wọ́n bá pàápọ̀ bí wọ́n ṣe pàápọ̀ tí wọ́n bá jù sínú òkìtì ọ̀gán yìí ẹ kàrí páyé ń tọ̀hún dàrú lójijì ni. Ìgbà tá a sọ pé ilé kan ni tí wọ́n bá sọ gbogbo ẹ̀ bí wọ́n ti ṣe tí wọ́n bá dà sínú ilé kan yìí ẹ kàrí pé ẹni tó ní ọlá ṣàdédé lójijì ọlá rẹ̀ sì rún mọ́ lójú láti sọ pé ẹ̀yin ẹ̀wọ̀ ẹ̀ máa fura. Ẹni tó bá fẹ́ jẹ́yàn láyé kì í fi gbogbo òru sùn. Ìwọ tó bá fẹ́ jẹ́ èèyàn tó bá fẹ́ kí ọjọ́ ọ̀la rẹ̀ ó dáa má fi gbogbo òru rẹ̀ sùn o. Torí pé àwọn ẹni ibi wọn ò sùn lórí rẹ̀ ìwọ tó nira rẹ̀ náà má sùn. Torí wọ́n ń wábi tó kù sí tí wọ́n ò fi mú ọ ayé ò ní mú wa gbọ́ tọmọtọmọ. Ibi tá a bọ́rọ̀ dé ẹ̀yin ìyá mi. Mo bẹ̀ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ẹ dákun mo fi Elédùà bẹ̀ yín o. Ibi ẹ bá ti rí òkìtì ọ̀gán, ẹ má tọ̀ sínú ihò rẹ̀ o tàbí kẹ́ ẹ tọ̀ sí i lára o, ó léwu o. Irun orí ọmọ tuntun tàbí irun orí ẹni a kì í jù sínú ilé òkìtì ọ̀gán o. Pákò tá à ń rùn tá a fi ń fọ ẹnu a kì í jù sínú ilé òkìtì ọ̀gán o. Ẹ̀rí ìgbọ̀nsẹ̀ a kì í máa ya ìgbọ̀nsẹ̀ sínú ilé òkìtì ọ̀gán o, ó léwu. Ẹ̀gbọ́n tí ń wí fún yín àló léwu. Inú ilé òkìtì ọ̀gán àìṣe é síbẹ̀. Ibi ọmọ a kì í gbé sínú òkìtì ọ̀gán o, ó léwu. Kí ni wí fún yín? Ó léwu. Ẹ̀yin obìnrin káàkiri gbogbo ayé ẹ sọ fún àwọn ọmọ yín tó jẹ́ Sisi, Adélébọ̀, Múndíá, ẹ dákun àsìkò ìgbà tẹ́ ń bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ aṣọ oṣù yín tàbí páàdì tẹ́ lò mo fi Olódùà bẹ̀ yín ẹ má jù sínú òkìtì ọ̀gán o, ẹ máa pa á mọ́ dáadáa, ó léwu. Ó léwu o, òkìtì ọ̀gán a máa ṣe àlùjọ̀nnú o. Ẹ wá gbọ́. Àṣírí tí ń bẹ lára rẹ̀ ò ṣe é kó ṣùgbọ́n á rọra aṣọ ẹyọ kan béléńgá fún wa. Kí ni mo pè fún yín? Béléńgá. Ẹ wo kíní funfun, àwòrán funfun tó wà ní ara òkìtì ọ̀gán yìí, ẹ ti tó ṣe tó yìí. Òun mọ
mo fẹ́ kó jẹ́ àǹfààní fún wa tá a lò kó máa jẹ́ òwúlò káàkiri fún gbogbo ọmọ Yorùbá kẹ́ máa rí òun fi ṣàgbéjì ara. Ẹ̀ǹbí ní pé kí ni orúkọ kíní funfun yìí? Tí èèyàn bá wú òkìtì ọ̀gán, nísàlẹ̀sàlẹ̀ òkìtì ọ̀gán ibẹ̀ ní wà. Ẹ̀gbọ́n, ilé ẹyin àwọn ikán ni. Àwọn àgbàlagbà máa pè é ní àkàrà ilẹ̀ tàbí kí wọ́n pè é ní àkàrà àjẹ́. Kíní funfun táwọn wò wọ́n máa pè é ní àkàrà ilẹ̀ tàbí kí wọ́n pè é ní àkàrà àjẹ́. Kábíyèsí Ọlọ́run. Sórí àkàrà tó ń wò yìí, ẹ lọ̀ ọ́ kó ṣe lọ́mú pẹ̀lú odidi atare kan. Ẹ tọ́jú ẹ̀ pamọ́. Ẹ wá wá yèrè àti kànáfùrù, ẹ lọ̀ ọ́ pẹ̀lú ẹ wá dà papọ̀ kẹ́ ẹ tún lọ dáadáa. Tí obìnrin bá ṣẹ̀ṣẹ̀ lóyún, tó bá ṣẹ̀ṣẹ̀ lóyún, ẹ̀rí tí bá máa kí gbogbo yá inú rírun tàbí ẹni tí oyún bá máa jábọ́ láàrẹ̀ tá ń pè ní àsòògbó. Sọ pé ọba ti lóyún báyìí ní má bàjẹ́, ọba ti lóyún báyìí ní má bàjẹ́. Ẹni kọ́ máa fomi tútù lò láràárọ̀, kọ́ máa bù sàtẹ́lẹwọ́, kọ́ máa fi omi tútù lò. Ní agbára Ọlọ́run, bí kan ṣe mọ́lé tiẹ̀ tí kì í túmọ̀ lọ́wọ́, Elédùà yóò bá mú oyún náà dúró. Sáyẹ́ǹsì àwọn àgbàlagbà ni wọ́n sì ti ń lò láti gba ìwáṣẹ̀, kò sì dàrú mọ́ wọn lọ́wọ́ dòní. Dúkìá Ọlọ́run lélẹ́yìí o, inú ohun tí wọ́n fi pamọ́ sí wa lọ́wọ́ òun la jù ú tà yìí. Ẹ sọ pé ó dé ní. Pé kí lẹ lẹ́ẹ̀kejì, obìnrin mi ń bẹ gbogbo ọsibítù ló ti dé, wọ́n ní nǹkan kan ò ṣe é, ó sì ti lòògùn oyún ò dúró. Yóò fún ọ ní sáyẹ́ǹsì yìí. Tó bá jẹ́ pé wọ́n bá dáwọ́lé ẹni náà tí wọ́n ní pé kí ọlẹ̀ ẹnu rẹ̀ ó má sì sóore, ọwọ́ àlọ́ wá odidi àdán tó pé, ẹyẹ àdán tó pé, ẹ wàá mú àkàrà àjẹ́ yìí ẹ fi sí, ẹ wàá kọ́pọ̀ ẹ kò le, ẹ wàá wọ odidi ìbẹ́pẹ kan, ìbáàjẹ́ yìí tó ti pọ́n, ìbáàjẹ́ yìí tó dúdú kọ́sà ti gbó dáadáa, ẹ wàá wọ gbogbo ọmọ inú rẹ̀ sí pátá tí kankan ò gbọdọ̀ sọnù, pẹ̀lú odidi atare 9 lẹ́ẹ̀bà jó. Ẹ sì tí mo pè é bá jó. Tí ẹni náà bá ti parí nǹkan oṣù rẹ̀ gbàrà, ẹni kan máa fomi tútù lò ní ìjòkó. Ọkọ rẹ̀ wá lóòdù ẹ̀, òun ó lò, ọkọ náà lò ní o. Ẹ̀wọ̀n bá sì ń lò díẹ̀, ọkọ náà máa lò. Tọ́lá ti lò bẹ́ẹ̀ tán, ẹni kọ́kọ́ rẹ̀ máa lóòdù ẹ̀, agbára Ọlọ́run, ẹ̀rín ayọ̀ ni wọ́n ń dó sùn náà. Tí ò sí tàbí ṣùgbọ́n nínú.
ẹ jẹ́ fún yín lọ́kàn sí àkàrà àjẹ́ yìí tàbí àkàrà ilẹ̀ ẹ gbọ́ funfun tara òkìtì ọ̀gán yìí ní ìwúrí fún yín o tí ogun bá pọ̀ ẹlòmíín gba àwọn ti bi ọwọ́ ogun ni wọ́n bí sí ibi tẹ́lòmíín ti ń ṣiṣẹ́ àwọn adógun èèyàn lọ́wọ́ àbẹ́ kí epo pupa tó jáde ó níbi tí epo ti ń bọ̀ o àwọn ọ̀tá tó tí epo bá lójú ọ̀nà pọ̀ o nínú rẹ̀ láti rí ẹ̀gún wàwá ẹ̀gún ọ̀pẹ kí wọ́n tó fọ̀ ọ́ níná kí wọ́n tó ṣe èkó tó depo ẹ mọ̀ pé wàhálà ní epo ń ṣe kó tó depo. ìdílé míì tí wọn bá ṣe wàhálà ṣe kú dórógbó ọlọ́lá kì í dìde ń bẹ̀. wo funfun tara rẹ̀ yìí tí mo pè ní àkàrà rẹ̀ yìí. ewé kan bí àwọn àgbàlagbà ń pè ní ewé kẹlẹ́rùgbẹ́rù. ẹ sọ pé mo lẹ́tí lè rí kì í ṣe ewé tó wọ́n rárá wọ́n dà á pè ní ewé rere ní jẹ́ kẹlẹ́rùgbẹ́rù. rere akọ ń bẹ rere abo ń bẹ. ṣé ọmọlé ìkéwé láyé àtijọ́ kó tó di pé wọ́n gbé oníkìnnì funfun tí wọ́n fi báírò kọ sójú bọ́ọ̀dù tí wọ́n tó gbede òun làwọn ọmọ sùkúù máa gúnmọ́ èédú tí wọ́n fi pa ojú blackboard òun là ń pèlè ewé rere òun náà ní sì jẹ́wé kẹlẹ́rùgbẹ́rù. ọ̀rọ̀ sì ń bọ̀ wá lórí ìyẹn lọ́jọ́ iwájú a sì ń bọ̀. ewé méjèèjì ilẹ̀ wa ẹ̀já akọ rẹ̀ ẹ̀já abo rẹ̀ pẹ̀lú ewé yìí àbí pẹ̀lú àkàrà ilẹ̀ yìí pẹ̀lú èpo ọ̀bọ̀ ẹ̀gbọ́ pẹ̀lú èpo ọ̀bọ̀ àti igi ńlá ó tó ẹ̀gún papọ̀ ẹ̀fọ́sẹ̀kó. kí ni mo ní kẹ́ ṣe ẹ̀gún papọ̀ ẹ̀fọ́sẹ̀kó. ẹ̀dàkùtẹ̀ ẹ bá ti kó ọṣẹ náà tán ẹ kó sójú gíláàsì dígí ojú dígí là kó sí ẹ máa bù ẹ. gbogbo ẹni tí ò rí náà rí yín tẹ́lẹ̀ wọ́n máa rí náà rí yín. gbogbo bí wọ́n ti pa náà àwọn ẹni ire pé kí wọ́n má rí yín tó ẹ pa àwọn ẹni ibilẹ̀ ń bá pàdé. ojú bú ọ̀sáré yí kúrò lára yín àwọn ẹni ire ó sì máa rí yín. dán o ò dúpẹ́ fọlọ́run. èyí jẹ́ wọn ọba tí ń bẹ lára kìíní ìtaarọ̀ra fílẹ̀ wọn ọba tá a fílẹ̀ ni. ọ̀rí yòókù kọ́ máa rókì níkùn ó tún dijọ́ mi ọjọ́ rí. orúkọ mi ọmọ yín náà ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ darapọ̀ mọ́ wa ní WhatsApp group ẹni tó bá fẹ́ máa gbọ́ oríṣiríṣi àwọn nǹkan àǹfààní yìí. ìgbà míì ìfi àwọn nọ́mbà kan lẹ̀ tẹ́ ẹ bá pe nọ́mbà Nàìjíríà mi tí mi ò bá gbé tàbí kọ̀ lọ káti ìrìnà náà rẹ̀ ní kọ̀ọ̀kan tí ò bá lọ rárá ìsìn Nàìjíríà ni. ẹ pè mí ní WhatsApp ṣùgbọ́n tó o bá sí ní WhatsApp group má máa fi béèrè lọ́ọ̀mì ní dánlóhùn o kọ́kọ́ gbẹ̀yìn kò dì í mú. wọ́n máa ń wà ní orílẹ̀-èdè Benin ní Kotonu mo sì máa ń wà ní orílẹ̀-èdè Nàìjíríà oríṣiríṣi ìlú ni mo máa ń lọ ṣùgbọ́n mo máa ń sábà gbé Kotonu àti Nàìjíríà ẹ wá jẹ fún yín ní nọ́mbà méjèèjì. nọ́mbà Nàìjíríà yìí ẹ̀kọ́ tọ́jú ẹ̀ sọ ẹ mú gègé yín o +234 80 3298 3298 ẹni tí wílẹ̀ kan sí +234 80 3298 3298 +234 81 33 155 111 ẹni tí wílẹ̀ kan sí +234 81 33 155 111 ẹ̀jẹ̀ fún yín ní nọ́mbà Kotonu +229
54 65 1928 plus 229 54 65 1928 Egbakasi plus 229 54 65 1929 Etutubo plus 229 54 65 1929. Ṣùgbọ́n ti Nàìjíríà yìí ẹ máa pè mí ní WhatsApp group àbí WhatsApp ẹ̀ ń dà yín lóhùn tí mo bá wà available. Kì í bá àwọn ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé yín àbí nípa iṣẹ́ yín ẹ kàn sí wa. Àbí ẹ fẹ́ ṣe ìtọ́jú ara lórí àrùn ọlọ́jọ́ tó ti pẹ́ láì ní fìkàbọ̀kan nú. Tí ó bá jẹ́ èyí tí agbára ewé àti ìgbòká tí kì í sí léèbó á dà yín lóhùn. Èyí tó bá jẹ́ tẹléèbó á di òye yín pé tolóyìnbó leléyìí. Ṣùgbọ́n èyí tó bá jẹ́ mọ́ tewé àti ìgbò tá a bá mọ̀ pa rẹ̀ lọ́gán á dà yín lóhùn. A ti bá àmọ́ tẹ́ bá darapọ̀ mọ́ wa ní WhatsApp group yìí o. Ẹ má sẹ́ndì fídíò síbẹ̀ o. Ẹ má sẹ́ndì líǹkì o. Ẹ má sẹ́ndì àwọn fídíò tí ọ̀dà àfẹ́ o. Àfẹ́ o. Tí bá ti sẹ́ndì ẹ̀ síbẹ̀ lọ́wọ́ kan ni wọ́n yọ yín kó mẹ́. Ẹ má gbé líǹkì kan wá láti inú gúrùpù kan wá bẹ́ẹ̀. Lọ́wọ́ kan bẹ́ẹ̀ bá ti sẹ́ndì ẹ̀ síbẹ̀ ni wọ́n yọ yín ẹ̀yìn àti líǹkì yín. Á dára fún wa o. Á dára fún wa o. Ẹ bá ń gbà àwọn ètò yìí ẹ má dàá gbọ́ o. Ẹ pin kọ́kárí. Àwọn èèyàn ti ń bẹ lókè òkun. Ẹni ń bẹ ń sàlẹ̀ ọ̀sà. Ìdí wọn já àǹfààní ẹ̀ á dára fún gbogbo wa o. Ire o. Ire o. Ire kàbèjì.